tí ó lọ gbẹ̀sẹ̀ wálé láyé ìyá Saheed ò tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún Saheed kó tó kú ìyá gan fún Saheed lépè kó tó kú bàbá tó bí gan gba èpè kó tó kú sẹ́yìn ò mọ̀ ẹ́fọ́gùn ìdílé ní bá Saheed jà ní fídíò tí àáfàá ìgbé jáde Ọlọ́run ló mọ bí ìgbà tí wọ́n ti jọ sọ kínní ẹ ti understand ohun tí wọ́n fẹ́ gbà lẹ́nu ọ̀kan lọ́mọ nìyẹn ohun tí wọ́n fẹ́ gbà lẹ́nu ọ̀kan lọ́mọ nìyẹn bí ìgbà tá a bá ní mo ti mọ̀ ẹni tí mo sọ lánàá yẹn lóru àná yẹn nípa fídíò ìyálájé n tó fẹ́ ṣe fún ọ̀kan lọ́mọ gan nìyẹn ohun rẹ̀ náà ń wá ni wọ́n fi pé jẹ́ ń dá ẹ lókoòwò mọ́tò tó ń tà yẹn mo lè dá ẹ lókoòwò mo lè fún ẹ lówó mo lè ṣe gbá mo lè ṣàwo n tí wọ́n fẹ́ fi ṣe nìyẹn ọ̀kan lọ́mọ sì gbọ́n jù wọ́n lọ kò sí ń tán bá gbà ọ̀rọ̀ yìí ti jáde ó ti jáde àná oníkálukú ti mọ ó ti mọ̀ ń bára ẹ̀ lórí tí ń lọ lórí nẹ́ẹ̀tì bó bá ṣe wo oníkálukú ló lè ṣèlú ẹ̀ ọ̀kan lọ́mọ ni kó lọ ṣáìn fèsì ẹ̀ yes torí àáfàá yìí tí ò bá ní evidence lọ́wọ́ ni kò ní gbé jáde pé ṣé àwọn ògo Ìlọrin wọ́n ní ẹ mú mọ́tò wá ó lè ṣeé ṣe kó jẹ́ pọ̀rọ̀ náà jọ ń sọ láàrin ara wọn nú ara wọn náà ló ti gbé jáde kẹmọ́ pé wọ́n pọ̀ mùnáfìkì wọ́n pọ̀ Ọlọ́run ló mọ bí wọ́n ti sọ̀rọ̀ yìí ní pé kó ní kálukú ó bì kíáfù tán bá fẹ́ ṣe yín lóore ẹ mọ tẹ́ ẹ máa sọ lẹ́nu ibi tíjà bá wà tẹ́ ẹ sì mọ̀ pé nìkan wà láàrin wọn ẹ ti understand tó bá wá jẹ́ ibẹ̀ náà wọ́n bá fẹ́ ṣe yín lóore ẹ mọ tẹ́ ẹ máa sọ lẹ́nu ohun tí wọ́n ń wá yìí ohun yìí náà wálé fún ti ọ̀kan lọ́mọ mi ní sọ̀rọ̀ jù lórí ẹ̀ ẹ pín yíká irú ohun yìí náà wá lọ́dọ̀ ọ̀kan lọ́mọ náà fi kọ́kọ́ sọ pé tó umura rèé o ńgbà wo kọ́kọ́ fi ti Saheed Shittu sí umura mo bùn ẹ ní umura wa lọ umura o ìwọ àtọ̀rẹ́ rẹ mo fún ẹ ní umura ẹ ṣe àdúpẹ́ o ìgbà wọn sì dé Mọ́kà nìyẹn according to bí ọ̀kan lọ́mọ ṣe sọ wọ́n dé Mọ́kà nìyẹn wọ́n dé umura wọn jọjọ́ kò pọ̀ wọ́n wà ń Káàbà tí Saheed Shittu ti lọ ṣépè fáwọn baba ńlá kú ẹ jẹ́ kọ́rọ̀ yìí ó tètè jáde Káàbà tí Saheed kan lẹ̀ lọ tó sì fi ara mi sọ̀rọ̀ ti ṣépè lé àwọn bàbá oníbàbà ibẹ̀ náà ti ń promise ipe àmàdá ẹ lókoòwò ọ̀kan lọ́mọ nípa ọ̀rọ̀ Saheed ó sì ní rárá o bàbá kò rí bẹ́ẹ̀ tí Saheed ọ̀tọ̀ oore tẹ́ ẹ bá fẹ́ ṣe ọ̀tọ̀ èmi máa ń pẹ́ máa yìí ní evidence kan lọ́wọ́ tí Yusuf Adépọ̀jù sì ti sọ tí ń káyé àwọn ẹni tó ti gbowó lọ́wọ́ Saheed nítorí ọ̀rọ̀ yìí wọn ò dẹ̀ wá sọ nípa tọ̀rọ̀ yìí tó ní mọ́tò yìí ló wá jáde dáadáa ìní pé ẹ lọ bì kíáfù ojú tẹ́mi fi wo ọ̀rọ̀ yìí ni mo fi sọ̀rọ̀ o ẹ má bínú o kí bàbá mi kó jẹ́ pé òun ló bá sọ̀rọ̀ báyìí ní tí máa sọ ni mo sọ yẹn o bó jẹ́ gbọ́n mi ló bá sọ̀rọ̀ tí ó sọ yìí ní tí máa sọ ni mo sọ yẹn o torí pé kí ni a ò kan lè bí ọkùnrin bí àáfàá yìí ṣe wá evidence yìí dáadáa ó ní àáfàá Rìlíwánù tó ń ṣe àní social media ó máa kọ́ gbogbo yín lọ́gbọ́n social media ó máa kọ́ gbogbo yín lọ́gbọ́n gbogbo nǹkan tẹ́ ẹ̀ máa bò ẹ rí ta ni mú ta lè rí mú ẹ̀fẹ́ mu ni ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ gbé wà ibi múnimúni ti ibi gbẹ́nigbẹ́ni ti wà ní múnimúni wà kí lẹ̀ sọ yìí ẹ mọ tójú yín rí ni ẹ wà lóde wọ́n sì pọ́n gbé yín fìrì ó di gbá ó dàwó ó bá jẹ́ connection ní gbígbé tán gbé yín yẹn kó ní kálukú ó mọ̀ náà Agége ọ̀tọ̀ àní gbogbo tó ń ṣẹlẹ̀ lórí Saheed àní kán mọ́ jùlẹ̀ àní kán mọ́ ṣe gbá ìlú tí wọ́n bá ń bá fa wàhálà yẹn fi ìlú yẹn lẹ́lẹ̀ kó máa bá fa lọ ìyẹn ò sì ní kó kán fi túláàsì mu rárá o yóò mọ yan fanda ẹ ṣé dandan ni kí bàbá tó ṣẹ̀ ṣé dandan ni kẹ́ ẹ gbọ́ pé kó sọ pé mo yá fi nǹkan kan irọ́ o kò lè ṣeé ṣe ṣé bàbá yín lè ṣe rú ẹ ẹni tí Saheed bá ṣẹ̀ tó bá fi ilẹ̀ lẹ̀ on your own
kò dùn ẹni wọ́n sì ti mọ̀ yín nìyẹn wọ́n ti mọ̀ yín nìyẹn títí ẹ fi ń conclude irú nǹkan báyìí shame of Islamic society shame of Islamic society gbogbo ẹnu ni mo fi sọ kí wá lè wá ń bá Saheed ẹ̀yin ara yín ni ẹ mọ̀ bá Saheed fà ni ẹ mọ̀ gbé lọ síwájú ká ẹ mọ̀ gbé lọ sẹ́yìn bó náà ṣe fi àwọn bàbá yín gbowó yàtọ̀ sí Mudir Markaz bó ṣe fi wọ́n gbowó tí ń pín ẹ̀yin náà ẹ fi Saheed gba Mọ́kà ẹ fi gba gbogbo ẹ̀ kẹ́ ẹ fi gba ilé kẹ́ ẹ fi gba gbogbo ẹ̀ ńlọ bá tán ibi tóun náà mọ̀ pé ibùjókòó òun ni Ọlọ́run wá ń ṣe bàbá tó bàgbé sí ayé ẹ̀jẹ̀ yìí láì ṣe ti bàbá yìí tó bàgbé sí ayé àwọn ẹbí rẹ̀ jẹ́ tán tó fẹ́ kó sínú ìgbésí ayé aláyé Saheed Shittu àwọn ọmọ bàbá yẹn àti yìí tó ṣẹlẹ̀ tí bàbá wọn kú wọn ò lè dárí jiyàn títí láéláé má jẹ́ tàn ẹ́ bó dárí jiyàn o ò lè kí wọn kán dá ẹ lóhùn o ò lè wà níbi kankan jókòó tí ọ wàláhì àwọn mùnáfìkì wọn lè jókòó síbi òde tó bá wà àwọn ẹni tí ò mọjú tí ò mọra náà máa jókòó síbi òde tó bá gbé wà ìyẹn òde kì í ṣe ebú àbùkù ara wọn ní ohun tẹ́ ń wá lọ́dọ̀ ọ̀kan lọ́mọ lọ́lọ́ gbé jáde mo láìkí ẹ àfà bó ṣe bá wa wádìí nǹkan yìí ẹ yé gbáwọn èèyàn ní múgùn mọ́ ẹ fi Saheed ilẹ̀ kó wọ̀ lọ́rin kó lọ ṣe tó bá ní í ṣe bó bá fẹ́ lọ Agége ló wà nílẹ̀ yẹn oníkálukú aṣọ tó ń tó ṣe bí yóò lọ sọ tó bá rí níbẹ̀ Agége òdì mú òun ní dirẹ̀ mú ìwà ẹ̀ṣẹ̀ tó wù awíwíwí olóòní gbọ́ afọ̀fọ̀fọ̀ olóòní gbà ohun tó ṣe iní ń fu ẹ lára ìwà tó wù iní ń dà ẹ láàmú amúnisìwí amúnisìsọ amúnitòkèlébọmú bàbá ńlá kú ẹ Saheed ṣọwárí pẹ́ni tó gbójúlé ó là ọmọlẹ̀ ẹni tó fẹ́ fojú ẹ̀ ṣe yẹ̀yẹ́ ó là ọmọlẹ̀ tí ṣe ọ̀kan lọ́mọ tọ́kan lọ́mọ bá ṣàṣejù wàláhì máa bù kí ló fẹ́ ṣe fún mi kí ló fẹ́ ṣe fún mi òdodo ọ̀rọ̀ lábàárà wa sọ ní lọ Mọ́kà lọ sọ Mọ́kà náà lẹ ti ń sọ̀rọ̀ tó ti ń sọ pé ẹ fi ẹni tó ra pampa fún bàbá oníbàbá tí ìgbọ́rú ẹ̀ tẹ́ fi lé gbogbo tẹ́ ẹ bá nílẹ̀ ẹ̀ nà sí ọ̀kan lọ́mọ lórí kí ló dé ẹ lọ́kàn ọ̀rọ̀ tọ́kan lọ́mọ sọ kò ṣe ó fi ohùn sílẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ní kí bàbá yìí ó mọ̀ nísinmi tó sì wà nínú ọ̀rọ̀ Saheed àwọn ọmọ rẹ̀ náà ó ṣerú ẹ̀ fún tàbí wọ́n ṣerú ẹ̀ fáwọn ọmọ rẹ̀ kì í ṣe pé náà ohun lójú sílẹ̀ fídíò yìí jẹ́ kí n ṣe àlàyé ẹ dákun ojú tó dáa ni ẹ fi wo ọ̀rọ̀ yìí o ẹ má fi ṣèbínú rárá torí ìfẹ́ tá a ní sí yín ló jẹ́ kọ́rọ̀ yìí ó pọ̀ jù òun náà sì mọ ibi tó rọ́ọ̀lù kò lè rọ́ọ̀lù lé onílé bẹ́ẹ̀ kò lè rọ́ọ̀lù lé onílé bẹ́ẹ̀ ǹjẹ́ gbọ́ wọ́n ti lọ wá bọ́ọ̀sì kan wọ́n sì gbé tìyín níwájú pẹ̀lú ohun yín tán ká ṣọ́tá ó yá ń bo làlùbáríkà tẹ̀ ń fẹ́ ń bo ló wà ẹni ṣerú eléyìí bó bá kọ́lé fún ilé náà ó wò páyín ni torí kò ṣe ń torí Ọlọ́run wàláì bọ́nítọ̀hún tó ṣiṣẹ́ burúkú ìtàn bá nítorí rẹ̀ náà fi ṣiṣẹ́ fún náà fi rán yín Mọ́kà náà fi ṣe gbogbo níládá Mọ́kà yín ò dáa mo ti sọ láti ilẹ̀ tẹ́lẹ̀ ó lójú ẹni tó lè fún mi ní Mọ́kà wípé ń gbà mo bùn ẹ o tí ń wàá gbé fún ọ̀tá mi kẹ́ tó wò wò bí irú èèyàn bíi Saheed tán bá ti torí Saheed fún mi Mọ́kà mi ní fún ọ̀tá mi débi tí ó lọ gbẹ̀sẹ̀ wálé láyé ìyá Saheed ò tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún Saheed kó tó kú ìyá gan fún Saheed lépè kó tó kú bàbá tó bí gan gba èpè kó tó kú ṣẹ́yìn ò mọ̀ ìpogun ìdílé ní bá Saheed jà ní kó tó wá ka àwọn alágbàákò tí wọ́n máa fáìtì fún nǹkan tí ò tó wọn lọ́wọ́ towó yín ẹ fẹ́ di ṣùgàbá lọ́nà mélòó ẹ jẹ́ ká tún kí ní ìwò náà ẹ̀yin tẹ́ ẹ bá ti lóko tẹ́ ẹ bá jẹ́ kí ohun yín hàn lọ́wọ́ wọn tí yín bá yín ẹ ta odidi ìlú kan ẹ sì tá nítorí níbo lẹ fẹ́ kán gbójú sí wọ́n wá máínọ́ọ̀sì yín láàrin gbogbo kódà bógun ja ìlú yẹn wà láì kò sẹ́ni tí ó dà sí èmi jẹ́ kan tí mo ṣe love and light èmi ò rí nǹkan lè ṣe nílọrin yẹn
bú wàláì kan máa bú anything tó wà lọ́rin yẹn mọ̀ share rẹ̀ tí tó máa tẹ love and light pé you are doing good